ọmọ Markaz mi náà gba sàárà láyè yìí kò lè wọ́n sáyè kó lóun fẹ́ kún yànjọ́ láyè ẹgbẹ́ ní òbá kó mbẹ́. báàdì wálé wọlé máa. bá a bá ṣe ẹ̀sìn kan fún yàn ó sì ń da wọ́n sọ kò fẹ́ lómi láyè yìí ni. wọ́n sọ báyìí kan jò ní wọ́n ní Mudeerul Markaz ó ní wọn ó kọ́ bí ń béèrè kan tó ìbéèrè ó simple díẹ̀ ó ní Alikhlasiy ẹ̀dá ẹjọ́ online ló ti di bí o ó ní Sheikh Adam ló bí Mudeerul mo ní rárá Alhaji àgbà ló bí wọn. sẹ́gbẹ́ wọ́n fọ́nì kéèyàn tún máa bèrè nínú ta wáyé kéèyàn tún máa bèrè pé Sheikh Adam ló tún bí Mudeerul mo ní bàbá Alhaji àgbà ló bí wọn. ó wá bí mi pé kí ló dé tí Sheikh Adam ò mọ kọtíra ó tí Mudeerul ò mọ kọtíra mo ní àdúrà yìí táwọn Sheikh Adam ti kọ mélòó ni wọ́n ti rà tó ti kà ń bẹ̀. AlIlory akramakumullah Maulana táyé ṣe asadulwa ibi wọ́n ní bàbá Maulana Mudeerul Markaz bàbá tún wá kọ àwọn tíra wàrà nù ọgbà mo wá sọ fẹ́ yẹ pé mo ní tíra Sheikh Adam nìkan ṣe gbàdé mi stọ́ọ̀jì rẹ̀ mo rí pé láti àwọn hurufu lijaiya láti alif dé yáw ní táìtù Sheikh Adam bí mo ti dúró yìí mo mọ tíra Sheikh Adam 15 tó bẹ̀rẹ̀ pẹ̀lú alif nìkan atharul ilmi wal falsafati wat tasawuf fi masirati da'wati al-islamiyya alif ni أدلة الإسماء في الاستغفار والدعاء للميت ألفني الإسلام دين ودولة ألفني الإسلام وتقاليد الجاهلية ألفني الإسلام الإسلام بين الحقيقة والواقع ألفني الإسلام في نيجيريا والشيخ عثمان بن فوديو ألفني الإمام المجيلي وآثاره في الدعوة الإسلامية ألفني أشعة العقول والنقول على أضواء الكنديل والفضول ألفني أصل قبائل يوروبا ألفني كتوني أصول مذاهب الأربعة ألفني كانوا تما بسيبا أما صبيان البراس تما بسيتا أوتي أكو تاريخ الإسلامي ألفني تاريخ الدعوة الإسلامية ألفني يبتانو تعريف الدعوة الإسلامية ألفني تا نوي تاريخ بداية صلاة الجمعة تاني تقريب اللغة تاني تقريب النحو تاني تعريف وجيز لرابطة الأئمة والعلماء تاني كتوني التسكيف السياسي تاتوني كتوني تعذيب مولا أغباني لوني بابا أمودي كوكورو ما شتاك أخبار القرون شكرا ما شتا تهذيب أخبار القرون تاسلو هنا أولا التقريرات المركزية التقرير الأول التقرير الثاني التقرير الثالث التقرير الرابع التقرير الخامس ثاني سألوا بيمو تلهم bí wọ́n ní wá iṣẹ́ wù Adam jẹ́njá ẹ̀ta Alhaji Khalid níjọ́ tí mo fẹ́ fi ló ìyàlẹ̀ tí ń tí kọ́lé ọ̀run bọ̀ wá sàyè ni mo ti ń pariwo ṣé wù Adam wọ́n ti gbé ṣáàdà lé wa Adam balẹ̀ àlẹ́ ti gbé ṣáàdà lé wa lọ ó fi kéwù sọ wá dẹ̀ níwájú ẹgbẹ́ sókè díẹ̀ kí n gbọ́ náà. Táyé ṣe kí ló ń porúkọ àfáàyínà Yesaloonaka kí ló ń porúkọ àfáàyínà Yesalu kí ló ń porúkọ àfáàyínà kí ló ń porúkọ àfáàyínà sẹ́ni tó sọ náhùdí ẹ̀kọ́ eléwé AlIlory ló sọ náhùdí ẹ̀kọ́ eléwé kí ló sọ fún yín nílé kéwù ó sọ pé ìsìtẹ̀rín júlí ní dọ́ọ̀lì wá sẹ́yìn dún lórí àdámọ́lì ó sọ ọmọ tútù tó gbọ́ tó ń jábọ́ Alfa àti gbogbo àjè tó gbajúmọ̀ dé orí a ó sẹ́ni dárò pé kò lè dọ̀wọ́ wù dẹ́ni tó kọ̀ tí ì rà ta àjè tó gbajúmọ̀ dé ìlú ó sẹ́ni tó fà sí ìṣù tó yíyọ́ pé ó di máàmù kan nílùú a ó sọ ọmọ gbogbo ọbẹ̀ ní Mùsídì Sheikh tí ń jòkó ó sọ lórí àwọn ọmọ di ustazu tí kò jẹ́ ó gbàdá lọ́wọ́ àwọn ọmọ alámọ̀kámọ̀rẹ́ ẹ̀mọ́ ó jápápá lọ́rùn àwọn ó sọ wọ́n dògbò gbogbo ó gba oríjì lẹ́nu àwọn ó ní àǹtúlẹ̀ yìí ẹ̀mọ́ tálẹ̀ lérò pé èmi ń wí rí tálẹ̀ lérò pé èmi tó já fa wàhálẹ̀ níbi tó rùn tí ràn wá sáyé wọn gbó ṣùgbọ́n fún bàbá wọ́n sọ pé kò jọ tàná àníṣẹ́gẹ́ wúlé yìí àbẹ̀ ń sínwín tí ádámọ̀ bá bẹ̀rẹ̀ fàṣọ àtò dàbí bàdágà tó dàbí tẹ̀fùsírì tẹ̀ ò tètè ó sọ náhùdí ẹ̀gbọ́n eléwé Markazi ni dáàdì mi mo dún Markazi ni màmí mi mo Markazi ni bébì mi àwọn ọ̀tá mi òkú kéwú ó sọ náhùdí
àṣìṣọ ni ká ní mímọ̀ yẹn pọ̀ àtàndá ni olùmúdì ká ní kì í ṣe wọn kò ní dùn ká ní kì í ṣe wọn kò ní ẹ jẹ́ wá gbà fún kó tó jù àga tí bàbá jókòó sí àwọn fọ́nìṣọ́ ní kò ní gan ìjẹ wáìkè yìí ò ní dùn àfi tí Mudeerul bá dé Adébáyọ̀ tó ń sòdodo ìwọ ló tún ṣètọ́jú àwọn tó rẹ̀ nínú ọ̀pọ̀ àwọn pòfẹ́sọ̀ kan wà láyé mọ̀ndàrú ni wọ́n mọ̀ wọ́n àwọn dókítà kan wà láyé àbòsí ń tàkásù sí wọn wọ́n ti fẹ́ fi rọ́gbẹ̀mí wa ìtàn tó kù díẹ̀ kó pé Lágége nìyókù yẹn wà ó gbọ́ náà sùn tó o gbọ́ rí Lágége mọ̀rájì hun Markaziya yìí ò ní kú o àmì Mudeerul yìí ò ní kú o àwọn bàbá yìí ló kọ̀ tira lamahatulibila àtàdá yá Habeebala. Habeebala atada ya Habeebala alatada ya Habeebala ó sọ pé ṣe fáwọn geography ó tún sọ pé Ìsá ò ní padà ó tún sọ pé ká mọ́ wọn sọ nìkà ó tún sọ pé yahoo ò ní làbọ̀ àtàdá ó tún sọ pé yahoo ò ní làbọ̀ alatada ya Habeebala alatada ya Habeebala ó yá ẹ bá ń sọ fún Sheikh Adam pé mi ṣe tiwọn ẹ bá sáré ẹjọ́ èyí tá a fẹ́ wí èmi máa ń sọ kó tí máa ń wí lé ní méjì wá ṣe báyìí mi àti ìyàwó mi ẹ bá táwọn èèyàn máa ṣe èrè ẹ sọ fún wọn pé ẹ bá ń sọ fún Sheikh ẹ tí máa lálẹ́ àmọ́ ní ìsìnkú bá jíṣẹ́ fún wọn wípé ẹni bá ń sọ fún Sheikh Adam pé mi ṣe tiwọn àrólé wọn tí wọ́n fi sí ilẹ̀ yìí ń bàbá wa gbogbo ẹ̀yin tí ẹ bá gbà fún wa dàmálíà lórí ẹ bá ń sọ pé Markazi o fùdí ìkàrò ẹni tá ń rò pé kò ní í jí Habibu tí tètè jí bàbá tá ń rò pé kò ní í jí mọ́ Mudeerul tí tètè jí wọ́n tún sọ pé kò ní í pẹ́ kú Adébáyọ̀ tún sọ pé rárá kò sí kú lójú bàbá yín wọ́n sọ pé ìlàsí ogun iṣẹ́ ogun ìyànjú Mudeerul tún mú mi lò. Masha Allah, Masha Allah. Ana adamiyun wal ulumu shi'ari ana min bani Sheikh AlIlory daiman wa qararu adama fil ulumi qarari yawman sa'altu lilma ani faqala li hadha riwaqi kiblati wa manari والمركزية في المسائل حجة آدم الإلوري فالمركزية في المسائل حجة كل ما توافق علم تلك الدار والمركزية جنة الدنيا بلا ريب يمثلها بدار قرار والمركزية قد كفات لي ما فكرة ان اجاكو ايبان ويبه والمركزية قد كفات لي ما فكرة حسبي بمركز شيخنا وقصوري آدم الإلوري والمركزية ثروة وإفادة أكدي بقربته مدان أوتوري وثقمرا بعم شعابي بردا يوم من الملك الكريم لآتي ودي وصلاتك عن جرم ثرواتهم ويا عفو ليعفو من المفضل متكامل ويا عفو ليعفو من المفضل Adam Baba Agege Sheikh Adam Baba Agege tiwa ni Baba Agbaje Malu Baba Agege Bagisi Oya Adam Al-Markazi Adam wali Habibu Wamali Habibu siwa Agege otiya Adam Baba Agege Sheikh Adam Baba Agege ẹ jẹ́ kí ló yẹ wọlé dé ẹ jẹ́ ń sí Sheikh Adam jẹ́ kí ló yẹ rọra máa lọ bẹ́ẹ̀
nínú wáàsí wọn kan bàbá ní àwọn olówó ayé wọn bàjẹ́ àwọn onímọ̀ ayé wọn bàjẹ́ gbogbo àwọn lọ́balọ́ba ayé wọn bàjẹ́ ló máa fọ́ olóyin fi sọ wípé èkó gígí náà lílé àyà àti wà lílé màmá àti wàmí ní àtọ́yìn èkó lólè hánì sàtì wàmá yóò ládì yẹ̀rín sí wàyẹ̀mú tí kà á lámú yẹ̀mú ra kàyà lò hàn fílẹ̀ káyìdá. Adama AlIlory Adama AlIlory ya Adama AlIlory Adama